bínú ọ̀nà pọ̀ ní ọlọ́gbọ́n ọ̀nà dẹ̀pọ̀ náà ni torí yín làwọn ṣe kí ni wọn la fi ṣe wàhálà la fi ṣe káàkiri ṣùgbọ́n ìlera lọ́rọ̀ ìlera wá ṣe kókó ìlera ni wọ́n máa ṣàlàyé bí wọ́n máa sọ kí ni kan fún ẹ máa ní kí wọ́n ṣàlàyé ara rẹ kí ni nǹkan tó ń ṣe ẹ́ ṣùgbọ́n kan tá a fẹ́ ṣe lọ́jọ́ ti tòní ni wípé mo fẹ́ kọ́ra káàdì mo fẹ́ kí èmi àti bàbá mi Suleiman àwọn Egbeji Ogbomoso a jọ sọ̀rọ̀ lánàá wọ́n ní kí àwọn èèyàn fún mi ní bẹ́rù àtiwé wọ́n ní káwọn èèyàn wípé kí wọ́n máa sọ pródọ̀tì wo ni wọ́n ti lò rí nínú gbogbo àwọn pródọ̀tì yìí torí ẹ̀ láṣẹ wàá bí lọ́jọ́ ti tòní wàá pè wọ́n lé wàá sọ irú pródọ̀tì tí Alhaji Suleiman àwọn Egbeji tó o ṣe kí ni tó o lò wàá sọ ó wà bẹ́ẹ̀ wàá sọ pé irú pródọ̀tì yìí báyìí ó ní mo ṣe kí ni ó ní mo lò ó. Pẹ̀lú ọ̀rẹ́ yìí, ọmọ ọmọdé ọdún. Gbọ́ sẹ́lẹ̀wọ́ fíìmù wọ́n lò ní ṣíṣẹ́sùlá fíìmù lọ lò ní tí àìpásínì wọ́n lò ní irú product wo ni wọ́n lò iṣẹ́ wo ló ń ṣe lágbo ara rẹ̀. Àbáṣọ wípé ká fún èèyàn mẹ́wàá lẹ́bùn ìwọ́n tó bá ti lò ó ìwádìí ẹ̀sọ́sẹ́ tó ṣe wàá sọ́sẹ́ tó ṣe tó bá ti lò ó àbí kí wọ́n mẹ́sẹ̀gì ní life pàṣẹ sọ̀rọ̀ ṣùgbọ́n tó ti dá ọ̀jù náà ní ẹ̀fún mi níwèé àti báírò ẹ̀bá wọ́n àti báírò wọ́n ní ká kọ wọ́n kalẹ̀ káyọ̀ kọ fóònù nọ́mbà wọn a máa pè wọ́n wàá pè bámú ẹ̀sẹ̀ bá mú ẹ bá mú ẹ bá mú ẹ bá mú wàá pè wọlé wàá dárúkọ rẹ tó bá ti dárúkọ rẹ pé èmi lágbájá ọmọ lágbájá èmi mọ̀ pé láti ìlú báyìí mo lọ làwọn fi o iṣẹ́ báyìí ni làwọn fi lọ sí lára mi àbí èmi lágbájá iṣẹ́ tí bàbá jù iṣẹ́ olóòrùn mẹ́ta iṣẹ́ ẹlẹ́yẹlé mo lò ó àbáníkà àwọn fẹ́ bù í ní ọ̀sẹ̀ olóòrùn mẹ́ta lọ́fẹ̀ẹ́ lófò ìlúkìlú tó o bá wà ìwọ́sẹ̀ àti pè wọlé wàá dárúkọ rẹ wàá sọ ìlú tó ṣe gidi ìlú tó ti ń pè tó bá ti wá sọ wàá sọ pé mo mọ̀ ló la wá fi o iṣẹ́ bẹ́ẹ̀ ni wàá fi ìṣe lára mi ó dáa èmi náà ń dẹ́sẹ̀ bàbá wò lára nǹkan tí wọ́n ti pè kọjá gbọ́mi o lára aṣẹ́ tí wọ́n ti ṣe kọjá mo ṣiṣẹ́ báyìí iṣẹ́ olóòrùn mẹ́ta mo ṣe iṣẹ́ ẹlẹ́yẹlé mo ṣe iṣẹ́ báyìí lèmi náà ṣe àwọn akọrùkù ẹ̀ kalẹ̀ àwọn àlọ́ fún bàbá àwọn apẹ́ yìí àwọn àfún ní ọ̀sẹ̀ olóòrùn mẹ́ta lọ́fẹ̀ẹ́ lófò tó o máa lò tó o ní san £1 torí ẹ̀ láti wà ń bí láàárọ̀ yìí ní oṣù tó pọ̀ promo náà ń lọ ó máa bẹ̀rẹ̀ lórí àwọn product yìí gbọ́mi product lórí àwọn product promo máa ṣe kíni promo máa ṣe kíni promo máa bẹ̀rẹ̀ promo máa ṣe kíni promo máa bẹ̀rẹ̀ lórí kíni lórí yàjó ló máa ṣe kíni ló fi máa bẹ̀rẹ̀ ìwọ kan sọ nǹkan tó ti lò nọ́mbà wo lọ máa pè sí náà o ẹ pè sórí customer care number wa 09020171999 nọ́mbà tó máa pè sí nìyẹn ìwọ á pè sí orúkọ mi ní lágbájá ọmọ lágbájá mo ti lo iṣẹ́ bàbá báyìí mo ti dán wò ó lè ṣiṣẹ́ àwọn akọrúkọ ẹ̀ kalẹ̀ àwọn àlọ́ fún bàbá láwọn fi ṣe bonus fáwọn èèyàn àwọn fi ṣe ẹ̀mí ìmoore wọn làwọn ṣùgbọ́n ẹgbẹ́ gbàgbé máa sọ fún yín láwọn ní àdújọ dẹ́gbà méjì ṣọṣẹ́ tó ń ṣe ẹ̀ka òye kọ́kọ́ ẹ̀ka kọ́ wo ẹ̀ka kọ́ gbọ́ òpin àwọn èèyàn tábàdé àwọn tó wà bẹ́ẹ̀ tó bá mẹ́sẹ̀gì ẹ̀yẹ ká mọ orúkọ wọn. Ngbọ́sọ̀ ọmọ ní lóbúlóbú ó dáadé ìlọjà tí ó bá dáadé èmi lọ ó dà èmi lọ́mọ́. Ìwọ́n pè wọ́n ní ọdún 2017-1999 nọ́mbà tẹ̀bí máa dá ṣètò láàárọ̀ yìí nìyẹn irú product wo ni wọ́n lò irú iṣẹ́ wo ni wọ́n ti ṣe níbi iṣẹ́ àbáwọ̀ Suleiman Lawal Egbeji ti
ilẹ̀ Ògbómọ̀ṣọ́ iṣẹ́ wo ni wọ́n ti ṣe ìwọ náà sọ ọmọ ọba o iṣẹ́ báyìí o lè mí ṣe níbi iṣẹ́ tí bàbá ọ̀sùn lè mọ̀ làwà tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ èmi náà ò gbé ṣé lóòótọ́ olọmọkùnrin àbí lọmọbìnrin olóṣè kí ni olóṣọ mo dúpẹ́ lọ sí ṣe àpòdà mi ṣùgbọ́n má gbàgbé mo máa sọ fún yín mo ní àwọn product bàbá wa ó wà káàkiri ẹ jẹ́ kí n tiẹ̀ wò ẹ jẹ́ wò náà ẹ jẹ́ wò ẹ jẹ́ pèyẹ kan wọlé wò náà kí n tiẹ̀ béèrè ẹ jẹ́ wá ìní ẹ̀ kò ní mọ̀ pé mi ni ẹ jẹ́ wá ìní ẹ̀ ẹ bá wo Abuja ẹ bá wo Abuja man ẹ ká ti ẹ kí ọkọ̀ pè náà ẹ kí n pe Abuja man kó ẹ bá àwọn àti ẹ̀kọ́ máa pe Abuja man ṣé bí ẹ ká ti pe Abuja man nìyẹn táwọn èèyàn dẹ̀ gbọ́ dáadáa àwọn èèyàn gbọ́ ẹ ká pe Abuja man ká béèrè lọ́wọ́ ẹ ló sọ̀rọ̀ kan fún mi wọ́n wá kó sọ tí Abuja man na customer mi Abuja ṣé náà ni Abuja man ẹ ká wò ṣé ò ní kára customer mi Abuja ló yẹ kó jẹ́ eléèkọ́ ẹ bá wo customer mi Abuja ni ẹ bá wo customer mi Abuja ni ọ̀rẹ́ mi ta pátápátá ṣé ẹ ti rí MTN ni ó ní ẹ máa gbọ́ ẹ ká pè é kò mọ̀ pa wà lórí ètò ẹ máa gbọ́ kò mọ̀ o níbo ni speaker ilé wà náà àbí mi ò lówó lórí rẹ ni ẹ máa gbọ́ wíríwíri lẹ́nu àwọn èèyàn lónìí nẹ́tíwọ̀kì tọ́ba gbọ́ níbú tàbí ìlọjà tó bá dalẹ̀ ìgbé òtírí gbò. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta o. Ọjọ́ kan fún ìgbà. Ẹ ṣe wọlé. Yes. Ẹ kú ọjọ́ mẹ́ta family nǹkan. Àwọn everything. Fine sir. Mo ló tọ́jọ́ mẹ́ta ní pé kí n kí. Ẹ kò sí wàhálà kankan. Lọ́wọ́ kò sí wàhálà gan-an. Èyàn kan sọ kí nìkan fún mi ni mo wá ní màá tiẹ̀ béèrè lọ́wọ́ yìí tẹ́jọ́ rẹ̀ mi. Ẹ gbọ́ product bàbá wo lẹ ti lò rí? Mo ti lo one stone rí. Ẹ ti lo one stone rí? Mo ti lo àlùjọ gángan rí. Ẹ ti lo àlùjọ gángan rí? Bẹ́ẹ̀ni, mo ti lo lawafin. Ẹ lo lawafin? Mo ti lo sulafin. Ẹ lo sulafin? Bẹ́ẹ̀ni. Ẹ lo ẹpasí rí? Àìpàṣẹ yẹn mo ń lò. Mo ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ sọ̀rọ̀ kan nípa ẹpasí yẹn fún mi ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ẹlẹ́fọ́ rẹ̀ nìkan. Àìpàṣẹ yẹn fantastic ni o. Fantastic ni o. Lóòótọ́. Mo ń lò lọ́wọ́lọ́wọ́ chẹ́kì bp mi. Bẹ́ẹ̀ni. Mo fi Ọlọ́run mo fi ṣẹ̀rí bp mi is 237. 237. Ọlọ́run gbọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí lọ ẹ̀pá sí yẹn léra. Ó já wálẹ̀ sí 140. Ó já wálẹ̀ sí 140. Oh my God. Ẹ dúró ẹ kó tó pété pé mi àti ẹ bá pété orí máa jọ rẹ o. No. Mo sọ fún yín pé àwọn apáti yẹn ó fantastic o. Ó ṣiṣẹ́ gan-an. Ẹ wò ẹ lè ẹ̀gbọ́sẹ̀ wípé àpàṣì yìí o káwọn èèyàn máa gbó. Oh my God. Mo fún yàn náà. Mo fún yàn pọ́tẹ́pù kan ni mo rà lọ́wọ́ yín náà. Bẹ́ẹ̀ náà mo fún àwọn èèyàn. Èmi mò ń polówó ẹ̀ fúnra mi. Ẹ̀yin náà pé tí ẹ̀ka fáwọn èèyàn náà bẹ́ẹ̀ bu wọn lọ́fẹ̀ẹ́. Mo bu wọn lọ́fẹ̀ẹ́ nì. Mo bu wọn lọ́fẹ̀ẹ́ nì Ọlọ́run gbọ́. Torí ṣe ń jáìsì gbogbo àgbáyé lọ́wọ́ ń bẹ̀ yín lọ́wọ́ abáyé mo ṣe láìfù lọ́wọ́ níbi pípé yìí. Wọ́n ṣe láìfù lọ́wọ́ báyìí ni gbogbo ọmọ pè yí ni wípé kẹ́yìn ẹ̀sìn sáà sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó yà ilé ẹgbẹ́ àbí.
èyí náà pé tàbí tó ọgbẹ́ kò ṣiṣẹ́ náà ṣẹ̀gbẹ́ ẹ̀sọ́ fún mi ẹ̀mí torí mo rántí mo lọ ṣe prógámù kan fún èèyàn kan òun ìyàwó tó pè mí ẹni ẹ̀gbọ́n kò sí kankan bẹ́ẹ̀ jàre. ọwọ́ fún mi àtìgbà yẹn lèmi ti láìkì yín pé ẹni yìí ṣe òótọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ àìṣe àdúgbò láwọn sí ilẹ̀ náà láwọn sí àtàlùjọ gbé gan báwo ni ṣe ti ẹ̀ ṣe rí. àwọn olè nìyẹn. mo kó lómi yẹn. àwọn olè nìyẹn. mo kó lómi yẹn. olè nìyẹn. ọkùnrin tí ò bá lè ṣe dáadáa ló yẹ kó máa lò ó. wọ́n kò lè nìyẹn. ṣé bàtà ẹ̀ lò sẹ́yìn náà gbá máa jì ní sí kò sí bàtà pé gbẹ̀yìn. ẹ̀yára Àbújá burú. ẹ ṣe mo dúpẹ́ màmá pè é lẹ́yìn ètò ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe. òun náà lọ ti gbọ́ lẹ́yìn ọtí gbọ́ àwọn ará Àbújá ni ẹ tí mo bá sọ̀rọ̀ yìí mi ò rí rí mi ò fojú mi ò fi kàn rí ó kàn máa pè mí ọmọọba mo nídìí kan báyìí ni mo máa sẹ́ndì ẹ̀ sí. àìbásí tó rà láàsì òun ló pè mí ó tó bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí wípé òun fún àwọn èèyàn wá ń kọ̀ fáàmù oògùn yẹn mo fi ọlọ́ọ̀ba tí mo sìn ọlọ́ọ̀ba mo fi sẹ̀rí kò sí product tó wà bíbí tó bá rà á èmi ò mọ irú àìsàn mo tó ń fún máa sọ fáwọn èèyàn máa ní àìsàn wo ló ń ṣèwọ máa ní àìsàn wo ló ń ṣe ẹ́ oògùn gbogbo kẹta kójọ ẹgbọ́ wọ́n ní eléyìí wọ́n ní wọ́n pè ní mokole àwọn sọ ni wọ́n ní mokole ìwọ tí ò gbígbé bóyá 2 minutes ní ẹ láàmú bó bá gẹ̀ kan sọ̀rọ̀ ní ẹ wo ọkọ mi jàre 2 minutes ni mo ní 2 minutes ìṣẹ́jú méjì kan ní ní ẹ mo ní gbàdọ̀dà mo wọ̀rí máa ẹ̀pù ọkọ ẹ máa ẹ̀pù wọn náà mo bá fún ní méjì yìí mo ní mo fún lọ́fẹ̀ẹ́ ni ọlọ́gbọ́n mo fún ó dẹ̀ lò ó ti wá lò ọjọ́ kẹta ó wá ní pé kí n dákun kí n mọ̀ fún ọ ní kíní yẹn kí n fún ọ sí mo ní dúpẹ́ àná ó ní Kehinde ọlọ́gbọ́n kò ṣe dúpẹ́ ọkọ̀ mi gbòmígbòmígbò ni tó náà mo tún ti fẹ́ fúláàsì fún mo ní ọ̀dà máa tà fún ọ ni mo ṣe ń bẹ̀ mí nù mo bá tún fún méjì pé kò lò ó wá ní Kehinde làwọn afín àtàlùjọ gbẹ̀ngẹ̀ yìí àgbákọ̀mọ̀ ni mo ní kí n ṣàgbákò torí mo ò dẹ́rí tó bá dẹ́rí lálẹ́ bá pè lágbàkò ọlọ́run gbọ́ ìwọ tí ọkùnrin tí ò bá lè ṣe dáadáa tí ò lè tàtẹ́kànlẹ̀ dáadáa ọlọ́run gbọ́ kó lò ẹjọ́ mo máa ń sọ àwọn èèyàn máa ń tẹ́wọ́ parí tí wọ́n ní ọmọọba ọ̀rọ̀ tó ń sọ yẹn àkíní kan wọ́n ní bàbá wa Suleiman Lawal Egbeji àwọn náà kọ́ wa wọ́n sọ̀rọ̀ kan fún wa wọ́n ní tó bá fíńgà obìnrin gbọ́ mi wọ́n ní tó bá máa jẹ́ sọ wọ́n ní tó bá fíńgà obìnrin wípé ròdòròdò méjì kan wà àdèláwọ̀ student láàrin wa àwọn náà rẹ́rìn wọ́n ní ròdòròdò méjì yẹn wọ́n ní tó bá tọwọ́ bọ̀ bóyá ọtí yé tó bá ṣe wọ́n tó bá ṣe mistake tẹ́ wọ́n ní ríngì tó obìnrin máa change wọ́n ní tí jàgùnlá ọkùnrin ò bá wá kanlẹ̀ dáadáa wípé kò lè mọ̀ wípé tó wá kanlẹ̀ dáadáa wọ́n ní ríngì tó yẹ wá ṣe kí ni ríngì tó yẹ wá tún change mo ní àgbákòrò ọlọ́gbọ́n ẹ mọ̀ jẹ́ parọ́ fi èmi náà bá test ẹ̀ wò èmi náà bá dẹ̀ wò bí mo ṣe dẹ̀ wò báyìí tó kan rẹ̀rẹ̀rẹ̀ méjì tó kanlẹ̀ gbà ríngì tó kẹ́ change ní mo gbọ́ ọmọbọ ti pa mí ọmọbọ ti pa mí mo tẹ̀mí náà ríngì tó tẹ̀mí náà wá change mo ní mi ò pọ́wọ́ bó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o 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 ọwọ́ àbá ọ̀sìn ìwé làwọn àmà ti bá àwọn náà máa mú lẹ́jọ́ wa àwọn náà máa lẹ́jọ́ wa àwọn náà sọ fún wa wípé obìnrin tó bá wà àbí ọkùnrin tí ò bá lè tàtẹ́kẹ́lẹ̀ wípé ó ti dòkú kí aya aláya kó wà sí kí ni kó kí aya rẹ̀ kó mọ̀ wá di aya aláya
ọlọ́ngbò tọ́ dẹ̀ ni ìwọ náà tíra rẹ̀ wò sí ìka méjì àbí kayọ̀ kan tìbọ̀ wá rò wá jẹ́ kó kan kìíní yẹn kó wá obìnrin gíntò àní mo sọ fún ẹ ó ní lọ́wọ́ fíìmù àlùjọ nìyí màá já tí bá ti já màá wá tú sí bá sọ́bọ́ sí máa lò fún ẹ tó bá wà lò tán tí kìíní ẹ̀ bá wá dìde gbọ̀n tó bá wá kẹlẹ̀ gbọ̀ngàn tó bá wá kẹ rodo méjì tí gíntò yẹn bá wá change tó bá yẹ pé yé o ti pa mí o yé o ti pa mí o yé o ti pa mí o torí mo rántí èyí máa bẹ̀rẹ̀ lẹ́yìn tí máa rántí ni bùrákẹ́dé ẹ ti pa mí o bùrákẹ́dé ẹ ti pa mí o mo ní yé mi ò ti pẹ́ o 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 yé mi ò ti pẹ́ o. Tàbí ọ̀rọ̀ jàdó bá gbàgbé. Túmọ̀ lúbúlúbú sọ ọmọ túmọ̀ lúbúlúbú lúbúlúbú ní jẹ́ kí n fi hàn jẹ́ fi lúbúlúbú hàn lúbúlúbú ó ní lúbúlúbú ní olórin yẹn tó kọ́ yẹn tó ní lúbúlúbú ta ní ọlọ́jà tó bá dalẹ̀ ní ìsìn lúbúlúbú ní tó bá dá sí orí bẹ́ẹ̀dì ọjà ni ọlọ́gbọ́n ẹ ká gbọ́dọ̀ òrò yẹn dáadáa. Lúbúlúbú ta ní ọjà bó dalẹ̀ o. Kí wá níbi òlọ́mọ èmi ò lọ ní lúbúlúbú ó ní mo sọ fún ẹ ìwọ ọkùnrin tó o bá lè tàtẹ̀kànlẹ̀ dáadáa bóyá sẹ̀kan sùn lọ ní ẹ láàrin 2 seconds 3 minutes ọtí dàtọ̀ wú ẹ lẹ̀ try láti wá làwàfín yìí tó bá wá làwàfín yìí try láti ti ra àlùjọ gẹ́gẹ́ yìí tó bá wá ra àlùjọ gẹ́gẹ́ bó ṣe máa lò ó bó ṣe máa ṣiṣẹ́ òní gbọ́ mi àwà láàárọ̀ báyìí bí ọ̀rà láàárọ̀ òní ọwọ́ dà sí báyìí tó o bá ní match lálẹ́ nírọ̀lẹ́ mọ́ lò ó torí jàpùlà bí a ṣe báyìí kalẹ̀ ni o bẹ́ẹ̀ mi ṣe wà nísìn tí mi ò ní máàjì mo níyàwó ńlé ó ní o bá ṣe máa lò ní o wàá mú àlùjọ òní wàá já máa wo mo ń kú ẹ o ẹlọ́kùnrin bá gbé kámẹ́rà sí kẹ́rí dáadáa ó ní mo ń kú ẹ yìí o ó ti kú jù wàá kọ́ sẹ́mu ń bẹ̀ ó ti kú jù ẹni pé ó kú dẹ́nu wàá kọ́ sẹ́mu ń bẹ̀ báyìí ọdún pé mo ti sẹ́mu ń bẹ̀ wàá wá dá sí ẹ kí lúbúlúbú máa lọ. Tani ọjà bó bá dalẹ̀ tani ọjà bó bá dalẹ̀ owó bá rán yóò ní òun gbogbo bá ń yọ owó bá dé sí tọmọ owó bá sẹ́ẹ̀bù sí tọmọ. Ǹjẹ́ o tún mọ̀ wọ́n? Ǹjẹ́ o tún mọ̀ wọ́n? Kíni jẹ́ mọ̀? Kíni gbàgbé? Kíni jẹ́ bò? Kíni jẹ́ sẹ́rẹ̀? Kíni jẹ́ ọmọyọ̀? Kíni jẹ́ àkókò? Kíni jẹ́ ìṣàkóso? Kíni jẹ́ àlàyé? Kíni jẹ́ ọlọ́run? Kíni jẹ́ òkòló? Kíni jẹ́ àdúgbà? Kíni jẹ́ ẹ̀rẹ́? Kíni jẹ́ òkú? Kíni jẹ́ onírò? Kíni jẹ́ àsán? Kíni jẹ́ ẹ̀yẹ? Kíni jẹ́ ẹ̀yẹ? Kíni jẹ́ àṣà? Kíni jẹ́ òkè? Kíni jẹ́ ẹlẹ̀? Kíni jẹ́ òru? Kíni jẹ́ aṣọ? Aṣọ lóró, igi lóró, aṣọ lóró, igi lóró. Jọ́ǹpẹ́ jọ́ǹpẹ́ ò jọ́ǹpẹ́.
kó tó jọpẹ́ ó ní so ti rí báyìí ó ti rí bó ṣe rí ònà ó ti di lẹ́kẹ̀rú ó ti di kíni ó ti di lẹ́kẹ̀rú ta ló wà bẹ́ẹ̀ hello ta ló wà bẹ́ẹ̀. Orúkọ mi ni Ọlábàmíjí. Ọlábàmíjí láti ìlú wo? Láti Èkó. Ṣé ẹ ti lo product wa rí àbẹ̀tí iṣẹ́ tí bàbá sọ rí? Actually, mo ń fọ́lọ̀ yín lórí gbogbo program tẹ́ máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo iṣẹ́ tí bàbá dẹ̀ fẹ́ Ọlọ́run bàbá túbọ̀ máa ṣàánú bàbá rẹ̀ o. Àmín. Ìgbésí ayé wọn ò ní báráyé nù o. Àmín. Gbogbo tẹ́lẹ̀ máa ń sọ tó ń gbọ́dọ̀ pẹ̀lú Ọlọ́run tó ń kúrò àtẹ̀lé owó tọ́lọ́run ṣe fún un. Lẹ́yìn ò bá tiẹ̀ gbà yẹn gbọ́ lórí tọ́lọ́run ṣe fún tó tó ń kúrò náà nílẹ̀ nígbà gbọ́. Èyí ò gbàgbọ́. Ní olórígun yìí, bàbá náà ilé àtẹ̀rọ̀wọ̀dé bá jẹ́ o. Àṣẹ. Ṣé bàbá wa sì lè wọ́n làwọn Ẹgbẹ̀ji Ògbómọ̀ṣọ́ sáwọn náà wà nínú akọni ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí? Èyí ò tẹ̀ ẹ́ ilé táyé ojú mi ti dá. Mo dẹ̀ dá nǹkan mọ̀ nínú ayé. Mo dá irọ́ mọ́ ìyàtọ̀ sóòótọ́. Ẹ dá irọ́ mọ́ ìyàtọ̀ sóòótọ́. So ọjọ́ tí mo ti rí bàbá yẹn mo mọ̀ pé ó ní tọ́lọ̀ fẹ́ ṣe inú ayé mi. Ó ní tó fẹ́ ṣe inú ayé yín. Ṣùgbọ́n ọjọ́ bọ̀ lé Olúwa wí. Ọjọ́ bọ̀ lolúwa wí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tí n bá tábà lọ́pọ̀tínítì láti ríra wa. Bẹ́ẹ̀ni. Mo ṣe yẹ kúrò ràn yín níjọ Sátidé ni ó yẹ kí n àjọ Ògbómọ̀ṣọ́. Wọ́n láti mo fẹ́ wá ṣe nǹkan lẹ́kọ̀ọ́. Mo padà bọ̀ wá. Ó ti yẹ ẹsẹ̀. Ó dà. Mo ní mo ti lè ráhùn pírọ̀tì ilé kan. A wà lóní pàánù wà lọ́fíìsì wa lóní pàánù lẹ́kọ̀ọ́ àbí kẹ́yà nọ́mbà lórí WhatsApp àbí kẹ́yà nọ́mbà lórí WhatsApp. Mo lè háì nọ́mbà lórí ọkọ̀ táyì òní lórí pàánù. Lẹ́gbẹ̀ẹ́ police station ní pàánù ní bá jọ pé ọ́fíìsì Alhaji Suleiman ló wà níbẹ̀. Ok, inshallah bí kúndé láti lọ. Tí bá tẹ́lẹ̀ wá pè yín. All right. Ẹ ṣeun adúpẹ́ o adúpẹ́ ẹ ṣeun. Ṣé ẹ gbọ́? Bàbá kan náà pè mí láti ìlú òyìnbó bàbá yẹn ló ń gbà fún Alhaji Suleiman àwọn Ẹgbẹ̀ji Ògbómọ̀ṣọ́ mo sọ fún wọn mo lémi dandan gbà fún wọn lẹ́yìn Ọlọ́run àtúnfi Alhaji Suleiman àwọn Ẹgbẹ̀ji Ògbómọ̀ṣọ́ wọ́n ti tàwọn yìí náà tó lé ojú wa tókò àwa náà ti rin arìn káàkiri mo máa ń sọ láwọn ilé bá pè mí àti wọn tó wà bẹ́ẹ̀. Hello. Wa alaikum salam ta ló wà bẹ́ẹ̀. Ọgbẹ́sẹ̀ lè. Ṣé ẹ ti lo product wa rí àbí iṣẹ́ tí bàbá wa Suleiman ṣe èwo lẹ ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀lọ́ òkè ló náà sọ. Nẹ́tíwọ̀kì yóò dáa tẹ́lẹ̀ bá lè pè wọlé. Ẹni ẹ̀kọ́ lẹ́mi náà gbà fún ojú tàwa yìí náà tó lè nu wa tókò àwa náà rí inú ayé ojú wa kẹ̀kẹ́rẹ́ náà àwa náà ti rí inú ayé. Bàbá yìí wá sọ fún mi pé ohun tó fi lè mú yàn kó máa sọ wípé òun fi ọmọ bíbí òun fi búra wípé òun gbẹ nìyẹn gbọ́ ebi tí ẹ bá wọn jàmọ́ ní bàbá ẹ má máa sọ wípé bàbá rẹ̀ dà tí ìpín tó bá jó nírọ́ lẹ́yìn ó lè yọ̀ lè búra. Bàbá sọ pé olóògùn wọn ló lè jáde tó lè fọmọ rẹ̀ búra. Mo ní àtìgbà ẹ báyìí mi náà sọ̀rọ̀ ẹ̀ ń dára mi ni pé bàbá èèyàn ni ìwọ tó bá ti wá dẹ́sẹ̀ wọn wò ìwọ náà dẹ́wò owó ní ọwọ́ sọ́dún àwọn ìwọ tó tẹ́ dẹ́wò fún ara rẹ àwọn à ń sọ ìwọ tó wà Nàìjíríà kan ò gbọ́ mi ìwọ tó wà ń lo òyìnbó tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rù bóyá ewé tí wọ́n dárúkọ yóò wá rí lo òyìnbó mẹ́sẹ̀gì mi ní WhatsApp tó bá mẹ́sẹ̀gì ní WhatsApp mẹ́wọ́ èyí àbẹ́pẹ́ bó ṣe máa tẹ̀ ọ́ lọ́wọ́ màá ṣètò rẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ o màá gbowó o ṣùgbọ́n owó tó bá ń wá wípé ó fẹ́ tàkùtà fún mi wọ́n fẹ́ ṣe kíní kan ìwọ àìmí ni wà ẹni wà mú pàṣẹ ìkẹta wa ń bá lọ lúkúlúkú ó lè ká máa gbọ́ lúkúlúkú lọ ní ó lè ká máa bọ́ lọ ní ó lè ká sí báyìí ẹ ká sáré sí báyìí
ẹ ká ṣe báyìí ẹ ká lò ó ẹni pọ́ ó ti di ẹkùn báyìí bó ṣe wà yìí tó o bá ti lò ó eléyìí kúrò ní 1 minute kó o sùn lọ eléyìí náà pè ní pé mo takú síbẹ̀ obìnrin náà máa ń pẹ́ yé ẹ gbà mí o ẹ dákun ẹ gbà mí o ó ti fẹ́ pa 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 mí o ìwọ dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ ra lawafin àti àlùjọ ìwọ ọ̀dà fún nísìnyí ibikíbi tó bá wà máa tẹ̀ lára ọ̀dà fún máa sọ fún ẹ máa ní o tó easy fún ẹ ní pé ìwọ àìmọ́bà ẹ lórí WhatsApp ó bẹ̀rẹ̀ 2017-1999 ó bẹ̀rẹ̀ 2017-1999 irú àìsàn wo ló ń ṣe wọ ìwọ ṣàlàyé àìsàn tó bá ń ṣe é síbi bẹ̀ àwọn alábọ̀ oògùn tó máa lò tó máa kí ọ ẹ̀ ìwọ tó ní fúnpá àwọn tó ní tọ̀ ṣúgà ìwọ ẹgbọ́ oníwó ló wà ní 2 something kí ló lò ó lọ àìpàṣì ó lè wálẹ̀ gbogbo àwọn tá a ní arúgbó ńlé wọn ní 1 stone ní lo 1 stone ra 1 stone capsule ní ẹlẹ́nìkan ló jẹ́ olómi mi rẹ̀ capsule ní gbogbo àwọn tó kù àti powder ní títí wà níbẹ̀ ìwọ ṣàlàyé nǹkan tó bá ń ṣe ẹ́ adémọ́ lè mẹ́nu bà nǹkan tó ń ṣe ẹ́ ìwọ wàá ṣàlàyé pé nǹkan báyìí ṣe mí o ìwọ tọ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ ìwọ ti ní ọtí kó àtọ̀ sí irú ẹ̀sẹ̀ wo lè máa ṣe wọ mo sọ fún ìwọ ṣàlàyé nǹkan tó bá ń ṣe ẹ́ tó bá ṣàlàyé nǹkan tó ń ṣe ẹ́ bí òun ṣe jẹ́ tọ́gbọ́n o solúṣẹ̀ wà fún ó bẹ̀rẹ̀ 2017-1999 gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń lo òyìnbó ẹ̀yin náà ọ̀dà fún product ti yín ìwọ ṣàlàyé iyekíye tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣàlàyé pé ọmọ ọba iye báyìí ló wà lọ́wọ́ mi á tà fún ẹ á dẹ̀ sẹ́ndì ẹ̀ sí ẹ ó ní ó àwọn fẹ́ gbẹ̀lúra báwọn ti fẹ́ gbẹ̀lúra báwọn tó ní mojúbà o ìrọ̀ ni kò ní ìgbọ́n júbà tá àti jọ́ àti lónìí tó yá lè mí gbogbo nǹkan ló bá kà kún ìsìn ló sọ pé ọmọ bá mọ̀ júbà lórí pé fẹ́ lò ó ní o wo kai wo tó bá ti ń ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo bóyá gẹ̀ẹ́sàsírí kan fún ọ bóyá ọgbẹ́ wúkọ̀pù wá gba 30,000 lọ́wọ́ ẹ lo eléyìí o kọ́ lè ṣiṣẹ́ owó ẹ̀ sí lára o tó o bá lo eléyìí o lè ṣiṣẹ́ ẹ̀ sí lára o o ti gbé wúkọ̀pù rèé òun ní wàá lò báyìí ọgbọ́dọ̀ ẹ̀ẹ̀mejì lọ gbọ́dọ̀ lò wàá múlẹ̀ méjì ní pàpà wàá díjú lónìí òní èmi náà díjú lónìí. Ìta ní ọ̀rọ̀jà bó bá dalẹ̀. Ìta ní ọ̀rọ̀jà bó dalẹ̀ o. Bó ṣe wà yẹn tó wà fẹ́ kó waste àwọn aláǹtà àwọn aṣẹ sí báyìí. Ó tán kó tó dìrọ̀lẹ́ mo tún ti di ọkùnrin níbi tẹ́lẹ̀ o mo tún wá di ọkùnrin sí ìwọ náà try rẹ̀ ewé àtegbò la fi ṣe ìlera lọ́rọ̀ ìlera wa ṣe kókó ìlera wa dẹ̀ ṣe pàtàkì mo bẹ̀ẹ́ ìwọ náà try ìwọ náà tiẹ̀ wúrọ́ tá ń pa ìwọ náà wúrọ́ tá ń pa pé ọmọ bá dààmú yìí dákun ṣíà ẹ̀
program yìí mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ẹ́ ìwọ share ẹ̀. Share program yìí like kí ni wọ́n fẹ́ sọ pa Alhaji Suleiman kí wọ́n fẹ́ sọ pa product yìí kí wọ́n fẹ́ sọ pa ẹ̀ táìpù nǹkan gidi sọ nǹkan gidi wọ́n á order fún product tiẹ̀ ó náà èrò 2017-1999 mo fọ́ náà bá bẹ̀ẹ́ ó tó ọ lè ṣe fún mi náà ni pé kó wá mi share program yìí ó tó ọ lè ṣe fún mi náà ni kó wá mi share program yìí amọ̀ra wa o torí tó bá mẹ́sẹ̀jì mi tí bá kẹ́ lábùkù wọn lọ́wọ́ torí pé ọ̀ṣẹ́ rẹ̀ mo ti wo orúkọ ẹ̀ òun ni kò sí nǹkan míì bẹ́ẹ̀. mo àtẹ́ndì sí àbákanlára lánàá kò mọ̀ pé mo bó lọ́dọ̀ aláàjì wà lọ́dọ̀ tó ti fẹ́ràn aláàjì mo ní mọ̀ wọ́rí mo wá mu lọ́wọ́ mo wá mu lọ́dọ̀ aláàjì inú rẹ̀ wá dùn mo lá máa ń ṣe program ẹ̀ máa ń ṣe àrẹ̀ dáadáa ni ẹlòmíà rí mi níbi ìbẹ̀kọ̀ orí wọn nígbà pé mo mà wọn màá kàn sí bí pé mi ò rí wọn gbogbo ẹni tẹ̀lé ọ̀dọ̀ aláàjì tẹ dúró ti aláàjì tẹ ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí aláàjì máa jáde wọn máa rí i bí òkú ṣe jẹ tọ́lọ́ mo sọ fún wọn tó fẹ́ Alhaji Suleiman làwọn Egbeji Ogbomoso tó bá gbé wọn tó bá píkì kọ́ ìwọ máa lọ sí Ogbomoso tó bá ọ̀ nígbà tí pé ìwọ kọ́ ìwọ mọ́tò Ogbomoso láti tó Ogbomoso sọ kálẹ̀ kákí wọ́n sọ fún ọlọ́kadà sọ pé àwọn tó fẹ́ Alhaji Suleiman làwọn Egbeji Ogbomoso wọ́n á gbé lọ́dọ̀ wọn tó bá ti rí wàhálà Alhaji òrìṣẹ́ méjì òrìṣẹ́ sílé epo wọ́n dáhùn èèyàn lónìí látàgò 9 dàgò 2 Alhaji fi ń dáhùn èèyàn lò ìwọ wà ní Òṣogbo àwọn alọ́nà ẹ̀jìn àwọn tó wọ́n láti ìlú òyìnbó ńkọ́ àwọn tó wọ́n láti ìlú òyìnbó a máa sọ pé ìlera lọ ilẹ̀ wọn ṣe pàtàkì ìwọ náà dira gbọ́ program tá a ṣe kọjá ọ̀wọ̀ ní gítọ̀wọ̀ ọ̀wọ̀ kò ní bàjẹ́ fún wa o ẹ dákun ẹ share program yìí ìwọ tó lè ṣe dáadáa irú àìsàn wo ló sí ẹ ọ̀dà fún product tiẹ̀ ọ̀dà fún mọ́yà kó tó sọ pé nàláì ewé àtẹ̀gbò la fi ṣe ẹ̀wọ̀n kò ní kí balẹ̀ orúkọ mi ò yí padà ọba Abiodun Kehinde Philip lórúkọ ti tèmi mi ò fẹ́ ra product ó mẹ́rin o 2017-1999 ó mẹ́rin o 2017-1999 ó mẹ́rin o 2017-1999 nọ́mbà tó fi máa bá mẹ́sẹ̀gì bí o fẹ́ ra product àbọ̀ fẹ́ bá Alhaji Suleiman o fẹ́ bá wọn sọ̀rọ̀ bóyá pé wọn ò bí kíkọ́ ẹ̀ wọ́n kàn drop voice note síbi bẹ̀. ẹ wo àwọn tó ti lọ orí ìgbà míì ó dọjọ́ rẹ̀ ó dàbọ̀.